يصدعون عنها ولا ينزفون. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة. إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم. ثلة من الأولين وقليل من الآخرين. على سرر متكئين عليها متقابلين. يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون. وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون. لا يصدعون عنها ولا ينزفون. وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون. وحور عين كامثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون. لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما. وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح ممدود وظل ممدود وماء مسكوب مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة وفرش مرفوعة. إنا أنشأناهن إنشاء وجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين. ثلة من الأولين وثلة من الآخرين. وأصحاب الشمال ما
يصرون على الإفك العظيم وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أوآباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم ولولا تصدقون نحن خلقناكم ولولا تصدقون أفرأيتم ما تمنون أنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى ولولا تذكرون أفرأيتم ما تحرثون أنتم تزرعونه أم نحن الزارعون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعبده ونستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهد الله ولا مضل له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت لا يموت وهو على كل شيء قدير الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó mú wa lọ ní àná tí ó ṣọ́ wa di òní atọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú wa Ànábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó máa bá Ànábì Muhammad àánú Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad àtàwọn ará ilé àtàwọn sàhábé àti gbogbo àwọn olùkọ́ wa tí wọ́n ti lọ àtàwọn òbí wa tí wọ́n ti lọ àti gbogbo àwọn ẹni rere tí wọ́n ti lọ Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ibi tí Ọlọ́run mú wa dé. A tún bẹ̀ Ọlọ́run pé gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ wa Ọlọ́run jẹ́ kí ẹ túbọ̀ tún máa mọ̀ ọ́n kí ó máa yé yín ju bá a ṣe ń kọ́ yín lọ. Eléyìí ni ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹjọ. Eléyìí ni the 8th class èyí tí a máa ṣe
ẹ rí i pé láti bẹ̀rẹ̀ tá ti bẹ̀rẹ̀ ojoojúmọ́ ni Ọlọ́run ní kí a máa tẹ̀síwájú fún gbogbo ẹni tí ó bá tún fẹ́ darapọ̀ mọ́ wa. Ẹ gbọ́dọ̀ fi email address yín ránṣẹ́ sí wa ká lè bá forward Koidat tí à ń lò ká lè bá forward ẹ̀ sí yín ká fi ránṣẹ́ sí yín. Bákan náà ẹ tún gbọ́dọ̀ lọ sí orí YouTube kẹ́ search fún Worldwide Royal Family ní orí YouTube. Ẹ rí gbogbo àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ láti bẹ̀rẹ̀. Ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni, ẹlẹ́ẹ̀kejì ni, ẹlẹ́ẹ̀kẹta ni, títí tó fi dé ẹ̀kọ́ orí ẹlẹ́ẹ̀kẹjọ lónìí. Òní ni ọjọ́ Àlàmísì tó jẹ́ pé tí a bá ti parí ilé kí ó lè ní àní ó tún di ọjọ́ Monday kí a tún tó pàdé ara wa inshallah bi rahmatullah. Ibo ni a bá dé lánàá? A ti bẹ̀rẹ̀ sí ní kọ àwọn àràfin náà. A ti bẹ̀rẹ̀ sí ní mú wọn ní méjì mẹ́ta náà gẹ́gẹ́ bí àpẹẹrẹ lára àwọn nǹkan tá ti ṣe. A ti lè mú àlífù àti àlífù àti àlífù a ti lè mú mọ́ra wọn lélẹ̀ tó ń fún wa ní aaa. Ó ti ń fún wa ní kíni aaa. Náà lẹ́yìn yẹn a ti bọ́ síbi kẹsìrọ̀ tí kẹsìrọ̀ náà sì ń fún wa ní àwọn nǹkan tí ó yẹ ká mọ̀. A ti mọ̀ wípé eléyìí yóò jẹ́ a ti rí eléyìí náà alif kẹsìrọ̀ eléyìí máa fún wa ní i. Kìíní kan tí mo fẹ́ kí a mọ̀ òun ni wípé a gbọ́dọ̀ mọ̀ wípé eléyìí àwọn orí ibi tí a wà báyìí, àwọn bí ara ibi tí a wà òun náà ni èyí tá à ń pè ní short vowel. Àwọn vowel kéékèèké ó ní fatia, kẹsìrọ̀, doma àti sukun. Orí wọn la sì ń ṣiṣẹ́ lé lórí, pàápàá jùlọ fatia, kẹsìrọ̀ àti doma. Náà bá a bá fẹ́ pè wọ́n a máa pè wọ́n gẹ́gẹ́ bí olóyìnbó ti máa wí pé ẹ pè wọ́n family, ẹ pè wọ́n tí ó dá lẹ́ẹ̀kan náà. Ẹ ní pé kẹ́ ẹ fàágùn, ẹ ní pé ní a ẹ ní a. Alif kẹsìrọ̀, alif kẹsìrọ̀, alif kẹsìrọ̀, alif kẹsìrọ̀ yé i. A ti mọ̀ bẹ́ẹ̀. Náà ẹ ti mọ̀ wípé fatia àánú, kẹsìrọ̀ i ni, doma u ni. Náà ẹ jẹ́ kí a wá kọ́ra wa lẹ́kọ̀ọ́ kékeré kan ká tún mú mọ́ra wọn. A wá mú fatia, kẹsìrọ̀, doma a mú mọ́ra wọn lónìí. Alif a fi fatia sí, alif kejì a fi kẹsìrọ̀ sí, alif kẹta a fi doma sí. Bàbá fẹ́ pè eléyìí a sọ pé alif fatia a. Ètò wà láàrin a pè ní alif kẹsìrọ̀ i. Ètò wà ní ìparí alif doma u.
alákọ̀ọ́kọ́ kí la pè alif fatia a kí ló fún wa o a ṣe mọ̀ pé ìgbà tẹ́ pé kán ìyẹn a alif kẹsìrọ̀ i kí ni ó jẹ́ yóò jẹ́ kí ni i alif dòmọ̀ u kí ni ó jẹ́ u yóò wá jẹ́ kí ni a i u a i u bá ṣe pè lẹ́ẹ̀kan náà nìyẹn àníṣe mọ̀ pé ní àní pè ní a i u a i u ẹja bọ́ sórí bá náà bá fatia bá kẹsìrọ̀ bí bá dòmọ̀ bú sorry bá fatia bá yóò fún wa ní kíni bá kẹsìrọ̀ bí yóò fún wa ní kíni bí bá dòmọ̀ bú yóò fún wa ní kíni bú yóò jẹ́ kíni bá bí bò bá bí bò so ti yé wa bá bí bò ẹ jẹ́ ká nu tá náà tá fatia tá kẹsìrọ̀ tí tá dòmọ̀ tú tá tí tú ṣe pé tó easy ni tá fatia tá òní tá kẹsìrọ̀ tí òní tá dòmọ̀ tú òní yóò jẹ́ kí ni tá tí tú tá tí tú nam kí ni kọ́ sá fatia sá ẹ jẹ́ àkọ́kọ́ kọ sá mẹ́ta náà. Naam, sá fatia sá kẹsìrọ̀ sí sá dòmọ̀ sú kí ni ó fún wa o sáà sí sú sí sáà sí sú ṣàtìrí yẹn náà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bọ́ sórí jim fatia já ni ó jẹ́ jim kẹsìrọ̀ jí jim dòmọ̀ jù kí ni ó jẹ́ já jí jù naam ẹ jẹ́ ká bọ́ sórí ha fatia ha kẹsìrọ̀ hí ha dòmọ̀ hù kí ni ó jẹ́ ha hí hù òní ha hí hù naam ẹ máa ṣàkíyèsí rẹ o ẹni nígbà tí mo fẹ́ kọ alif fatia alif kẹsìrọ̀ yẹn pé mo kọ a i u ẹ wo eléyìí torí pé ha ni ha mo lè sọ àlàyé àwọn aráàfin mẹ́fà kan tán fẹ́ jọra wọn ní pípé alifu ha 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 ìyẹn àìn ẹ rántí tí mo ṣàlàyé fún yín pé o ní alif òkè ẹja fi hamzat náà sí hamzat aráàfin kan wà tó ń jẹ hamzat bó tó ń wò ó ọ̀pọ̀lọpọ̀ bàbá máa wà ní ilé àlòun náà hamzat lélẹ̀ ha ò ní àìn ní òkè ètò kọ́kọ́ kan ní ha
àìn ní ha ò ní ẹtùrí bẹ́ẹ̀ tí n bá pe eléyìí ní alif tá a bá fi fatia sórí gbogbo wọn a sọ pé a pèlè ní a pèlè ní a pèlè ní ha a pèlè ní ha a pèlè ní a pèlè ní ha. So àwọn ìyàtọ̀ yẹn ẹ gbọ́dọ̀ lọ mọ̀ wọ́n tó bá lè jẹ́ kẹ́sìrọ̀ náà a pèlè ní i a pèlè ní i a pèlè ní hi a pèlè ní hi a pèlè ní i a pèlè ní hi. Tó bá jẹ́ pé dómọ̀ ló wà nínú eléyìí tó bá pé dómọ̀ ló wà lórí wọn a pèlè ní u a pèlè ní o a pèlè ní hu a pèlè ní hu a pèlè ní a pèlè ní hu. Now, so a lè bá wọn pàdé ká lè bá lè differentiate ká dá àwọn ọmọ yàtọ̀ láàrin ara wọn. Now, a ti lo ha ó kù ha. Now, ha fatiha ha kasra khi ha duma khu kí ni ó jẹ́ o a wá pè ní ha khi khu ha khi khu ó nìyẹn náà. Bá a ṣe parẹ́ ok khu náà ẹ jẹ́ a bọ́ sórí dal tá a bá ti dórí shin á wà ka ìyókù lẹ́nu dal fatiha dal kasra dhi dal dumadu da di du dhal fatiha dhal kasra dhi dhal duma dhu dha ṣe pé yàtọ̀ sílẹ̀ dhi dhu ra fatiha ra ra kasra ri ra duma ru ra ri ru za'in fatiha za za'in kasra zi za'in duma zu za zi zu. Now, sin fatiha sa sin kasra si sin duma su kí ló máa jẹ́ o sa si so shin fatiha sha shin kasra shi shin duma shu kí ni ó máa jẹ́ o sha shi shu
náà masha Allah ṣé àtòrí báyẹn náà ká dúró sórí bíbá yìí ẹ̀yin fúnra ara yín ẹ wá kọ ìyókù tó kù lẹ́yìn shin kí ló kàn sod fatiha sod tẹsirọsí sod dùmọ̀sù ẹ sọ ìyókù fún mi ẹ farabalẹ̀ kẹ́ ẹ kọ sílẹ̀. Naam dod ẹ kọ dod ẹ kọ tọ sod dod tọ títí tí ó fi dé orí yá ẹ máa kọ lọ. lọ́nà ṣáà làdáyé mùtámà wàlálẹ̀ tó ń bàbá kàwọ́ iná lámùtọ́wọ́ lẹ́bàá nàánú màrún أفرأيتم الماء الذي يشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تذكرون أفرأيتم النار التي تورون أأنتم أشأتم أنشأتم شجرتها أم نحن المنشرون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فسبح باسم ربك العظيم فلا أقدر بما في النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون ولكن لا تبصرون لا ما شاء الله. Bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n sí around na èyí tí màá ṣe báyìí ni pé a ti kọ́ ara wa dé orí shin a wà sọ pé sod fatiha sod kasra sí sod domasu sí su dot fatiha dot kasra di dot domadu di du to fatiha to kasra ti to domatu ti tu zo fatiha zo kasra zi zo domazu zi zu ain fatiha ain kasra ain doma
ga'in or ga'in fatiha ga ga'in kasra bi ga'in doma gu ga ge go fa fatiha fa kasra fi fa doma fu fa fi fu qaf fatiha qaf kasra qi qaf doma qu qa qi qu kaf fatiha kaf kasra qi qaf doma qu ka qi qu lam fatiha lam kasra li lam doma lu la li lu mim fatiha mim kasra mim doma mu ma mi mu nun fatiha nun kasra nun doma nu na ni nu waw fatiha waw kasra wi waw doma wu wa wi wu haw fatiha haw kasra hi haw doma hu ha hi hu nam. Eléyìí ni àwọn èyí tí a ti kọ́ra wa tí a dẹ̀ ti sọ fún wa pé kí a kọ eléyìí náà sílẹ̀. Gbogbo èyí tí ẹ ṣẹ̀ wọlé tá a bá ti parí program yìí tán ẹ lọ padà lọ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ kẹ́ lè bá kọ́ àwọn ẹ̀kọ́ tí a kọ́ lénìí. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ wà níbi iṣẹ́. Náà a ti parí tọ́pìkì eléyìí. Èyí tó kù tá a máa bọ́ sí, ẹ jẹ́ ká bọ́ sí àwọn long vowel. Mo fẹ́ ká kọ́ eléyìí torí tó bá yá nígbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run a bọ̀ síbi tí a ó ti máa so àwọn ọ̀rọ̀ yìí papọ̀. Ẹ wá alif tá a kọ yìí, so a kọ́ wa bí wọ́n ṣe máa so wọ́n papọ̀ tí ó fi dàbí ẹ̀rí bí mo ṣe kọ eléyìí. Ẹ wò bó ṣe wà yìí, ẹ wò bó ṣe wà yìí. Àràfí mẹ́ta òun nìyí, bá nìyí, sin nìyí, mímu nìyí. Ẹni tí ò bá wálé kí ó dédé kò lè gbọ́ yé o. Àbẹ́ni tí kò lọ wo àwọn fídíòs wa kò ní mọ̀ o. Ẹ̀rí kí mo sọ nígbà tá a bẹ̀rẹ̀ lé kéwú wípé ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ wípé kéwú yìí wù wá ké lóòótọ́ ṣùgbọ́n ẹ̀mí wa ò sí nínú rẹ̀. Ẹ̀mí wa kò sí nínú pé ká ké. Eléyìí dẹ̀ wà lára àdánwò tí mùsùlùmí ní lónìí. Ẹ wò ní ìṣẹ́ wo ilé kí ó là ń kọ́ra wa yìí láì gba kọ́bọ̀ níbẹ̀. A wá pera wa wí ká mọ wálé kéwú. Ẹlòmíì ò tiẹ̀ ní send message pé àáfàá mo tiẹ̀ ń wálé kọ̀ọ̀kan o. Ẹlòmíì ò tiẹ̀ ní kọbi ara sí mọ́. Mo mọ èèyàn tó send message sí mi páwọn nílò Koidat. Ṣùgbọ́n mo ṣàlàyé fún wa níbẹ̀rẹ̀ wípé gbogbo nǹkan rú nǹkan báyìí tá à ń ṣe yìí èṣù ò ní jẹ́ kéèyàn fẹ́ ṣe é. Lára tá à ń sọ rèé, àlìkìyámọ̀ wa ni gbogbo tá a ní ká wá ṣe yìí. Ṣùgbọ́n èṣù ó mọ̀ mú yàn lọ́wọ́ lẹ̀. Èṣù ò ní jẹ́ ráyè. Wàláhì tàláhì mi tí mò ń kọ yìí ó fẹ́ rẹ̀ mí díẹ̀ lónìí. Wàláhì. Ṣùgbọ́n mo mú mára nítorí pé kí n lè wá kọ́ yín. Ṣẹ́rí tí a bá wà lé kí ó ti bá rí bí tí má bèrè question kan tí mo bá bèrè ó ní ìsìn mo bèrè ní ìsìn pé ó yá ẹ̀kọ́ ìyókù tí mo kọ sílẹ̀ lẹ́ẹ̀kan mi ìríyàn kọ́ lójú ẹsẹ̀. Bóyá tá a bá parí ilé kéwú lẹ́lòmí ó ṣẹ̀ wá put comment síbẹ̀. Ṣùgbọ́n tí wọ́n mórí èèyàn yá ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tí wọ́n máa ń kọ́ àwọn èèyàn ní kéwú láti bí àwọn Arab country. Ẹ bèrè pé èlò ni wọ́n ń gbà ń sálárì. Àwa pera wa pé kí ìyá má bàa jẹ wá nú ẹ̀sìn mọ́, kẹ́nìkan má bàa wá máa mú nǹkan mọ́ wa lọ́wọ́. Àwa ní pé ká wá sílé kéwú nílè fi tá à ń ṣe sílẹ̀.
commitment yẹn tẹ̀mí fi sí tí gbogbo àná bá fi sí bẹ́ẹ̀ yóò mú rí èèyàn yá billahi alazim. Èmi gbà tí mo bẹ̀rẹ̀ akànsáwó jọ ó yá ẹja ra kínní ẹja ra dátà láì gba 50 kọ́bọ̀. A fẹ́ kó jẹ́ wípé kí gbogbo wa ká jẹ́ kí orí àáfàá náà yá. Kò ní jẹ́ pé a kàn máa wá sí bíbáyìí a máa waste data. Wallahi alazim. Mo láwọn èèyàn tí mo máa ń kọ́ privately. Lóòótọ́ owó kéékèèké náà là ń gbà lọ́wọ́ wọn but àwọn ń sanwó. Àwa táwa sanwó ká má jẹ́ kí ọ̀rọ̀ àwọn àgbàlagbà kó ṣẹ mọ́ wa lára pé owó tá a bá fi kinní kan ṣe abẹ́ àrò ní mọ́ gbé. Ẹ má jẹ́ orí bẹ́ẹ̀. Nítorí pé ní dáwà gangan nìyẹn. Ojoojúmọ́ tẹ́ bá ti ń wá sílé kí ó lè mọ̀ gbalada. Mi sọ pé ó easy níbi tẹ́ wà ṣùgbọ́n ẹ nílò Ọlọ́run kẹ́ tó nílò ayé. Tẹ́ bá ti rọ́ Ọlọ́run, Ọlọ́run ó fún yín láyé. Ṣùgbọ́n tẹ́ bá ti mọ Ọlọ́run n tí ò dára yóò gbélé yàn lọ́wọ́. Ọlọ́run ò sì ní fún yàn láyé nìkan, yóò fún yàn láti kíyámà náà mọ́. Ṣùgbọ́n tẹ́ bá ti ń wáyé ayé ò fún yàn láyé èyí wá ní rọrùn. Àfáà kan ò ní wá bá yín lé ẹnìkan àfáà kan wá ṣàdúrà fún yín. Báwo lẹ ṣe mọ fake àfáà sórí jìnnà àfáà? Ọ̀nà wo lẹ fi mọ̀? Ńgbẹ́ bá ní ká àfáà kan kẹyà sí fún yín tó ní ẹ tẹ́wọ́ yín tó ní kẹ tẹ́wọ́ yín tó ní wà yín yá sin tó bẹ̀rẹ̀ sí ní kàkúkà ẹ̀yin náà wà ní àmì òrí ntálàìmọ̀ kan fi ń ṣe rẹ̀ pọ̀. Ntálàìmọ̀ kan fi ń ṣe rẹ̀ pọ̀. Bẹ́ẹ̀ bá mọ Kùránì kà bẹ́ẹ̀ nìkan bá wá tó bá fún yín lórúkọ àlìjànú pé kẹ́ ẹ máa sa orúkọ àlìjànú téèyàn fi rí máa rí èkú lójú oorun. Ẹ bá mọ Kùránì ó ti mọ tó ń bẹ́nu Kùránì ó ti mọ orúkọ Ọlọ́run ó ti dá orúkọ Ọlọ́run mọ̀ ó ti mọ̀ pé orúkọ Ọlọ́run lẹ́ni fún mi. Ṣùgbọ́n ẹni tí ò bá mọ kéwú wọ́n bá sa orúkọ àlìjànú fún ọ nígbà bá yá ò ní rí nǹkan kan ju àwọn tí wọ́n fẹ́ lù ọ́ ní jìbìtì náà lọ. Òun lẹ́lòmíì fi máa ń wọṣẹ́ wọ́n àfi wá ní gbogbo tí ń bẹ náà àkáǹtì ẹ̀ wàláhì ó ti ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ látara ìdá kankan mọ̀. Pé o dúró síwájú ẹ̀ táàfà kan dúró síwájú ẹ̀ tó ní kó ṣàdúrà fún ẹ wàlẹ̀kẹ́yì wà má gàlágà wà gàgàgàgà wàlìjánù wàlìjínù wàlìjàjáìlù wàmújàjáìlù wàmújẹjẹjẹjẹ ìlú táàfà bẹ́ẹ̀ bá ń wúri orí ojú ẹsẹ̀ lẹ́sọ̀ pé gbẹ́nu ẹ dákẹ́ ìwíkú wíwo ló ń wí yẹn. Orúkọ Ọlọ́run nìkan la lè lò tá a fi lè wo gbogbo nǹkan sàn. Orúkọ Ọlọ́run nìkan la lè lò tá a lè fi gbéra wa sílẹ̀. Ṣùgbọ́n nígbà tá a bá kọ̀ tá a bá wá sílé kéwú tá a ti kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọwọ́ wa ló kù sí o. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Náà ẹ wá rà fi sìn tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa kọ́ra wa báwo la ṣe lè máa láṣẹ dá àwọn kìíní mọ̀. Ẹ wo báàlì yìí ó ní báyìí níta ṣe lè sẹ́ẹ̀nì yìí bá a ti mọ́ kọ sẹ́ẹ̀nì so wọ́n tún wá wọ̀ ṣètì báyìí mímu ní ẹ̀rí báyìí. So ó ní bí ẹ ṣe dá báàmọ̀ níbẹ̀rẹ̀ tí bàbá wà láàrin bí báyìí ó ní bá a ṣe lè dá mọ̀ tí mímu bá wà láàrin ó ní bá a ṣe lè dá mọ̀. Gbogbo yẹn lágbára Ọlọ́run a máa kọ́ wa next week but èyí tí a máa tún continue lónìí a ti ṣe fatia a ti ṣe kẹsìrọ̀ a ti ṣe doma. Ẹ jẹ́ ká ka ìta àṣẹ parẹ́ tán yẹn ẹ jẹ́ ká ka lẹ́ẹ̀kan sí i. Alif fatia a alif kẹsìrọ̀ i alif doma u a i o bá fatia bá kẹsìrọ̀ b bá doma bu bá b bu tá fatia tá kẹsìrọ̀ t tá doma tu tá t tu tha fatia tha kẹsìrọ̀ thi tha doma thu tha
fi thu. Jim fatia ja, jim kasra ji, jim doma ju, ja ji ju. Ha fatia ha, ha kasra hi, ha doma hu, ha hi hu. Ba kha fatia kha, kha kasra qi, kha doma khu, kha qi khu. Lára nǹkan sọ nìyẹn wípé a gbọ́dọ̀ fiyè sí irú sìn tí má sọ pé alif fatiha kìí ṣe alif fatiha alif kasra alif doma u a i u ni kìí ṣe ha kìí ṣe hi kìí ṣe hu ọ̀tọ̀ lè tà ń lo ha hi hu fún lára rẹ̀ náà nìyẹn torí pé ẹni tí ó bá mọ kéwì yìí yóò túbọ̀ máa wo àwọn fídíò yóò tún máa tún wọn wò. Mo ti ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan alifu òní alif fatiha òní a alif kasra i ni kìí ṣe hi tó ti eléyìí ni à ń lo hi fún ha kasra hi ha fatiha ha gbogbo àwọn nǹkan yẹn nìyẹn tá bá lè wà consistent náà. Alif fatiha alif kasra alif doma u a e u. Naam. Ba fatiha ba kasra bi ba doma bu ba be bu. Ta fatiha ta kasra ta doma tu ta ti tu. Sa fatiha sa kasra si sa doma su sa fi su. Jim fatiha ja jim kasra ji jim doma ju ja ji ju. Ha fatiha ha kasra hi ha doma hu ha hi hu. Dal fatiha dal kasra dal doma du da di du. Zal fatiha zal kasra za doma du za di du. Ra fatiha ra kasra ra doma ru ra ri ru. Zain fatiha zain kasra zain doma zu za zi zu. Sin fatiha sin kasra sin doma su sa si su. Shin fatiha shin kasra shin doma shu sha shi shu. Sod fatiha sod kasra si sod doma su so si su. Dot fatiha dot kasra di dot doma du dot di du. To fatiha to kasra ti to doma tu to ti tu. Zo fatiha zo kasra zi zo doma zu zo zi zu. Ain fatiha ain kasra ain doma u ain u. Ga'in fatiha ga'in kasra bi ga'in doma gu ga ge gu. Fa fatiha fa kasra fi fa doma fu fa fi fu. Qaf fatiha qaf kasra qi qaf doma ku qa qi ku. Kaf fatiha kaf kasra qi qaf doma ku ka qi ku. Lam fatiha lam kasra li lam doma lu la li lu. Mim fatiha ma mim kasra mim doma mu ma mi mu. Nun fatiha na nun kasra ni nun doma nu na ni nu. Wa fatiha wa kasra wi wa doma wu wa wi wu. Ha fatiha ha kasra i ha doma wu ha i wu. Ya fatiha ya kasra yi ya doma yu ya yi yu. Naam, masha Allah. Naam. Fatiha teni an. Ẹ mọ̀ pé nígbà tí mò ń kọ́ wa lẹ́ẹ̀kan mo láwọn ilé ni fatiha teni kasra teni domatain shada madda. Náà eléyìí òun yóò máa dún ní an, eléyìí ó máa jẹ́ in, eléyìí ó máa jẹ́ un. Eléyìí a máa ń lò láti dọ́bù lẹ́tà, a máa ń lò láti fa ọ̀rọ̀ gùn, a máa ń lò láti fa ọ̀rọ̀ gùn. À ń lo ilé láti fi fa ọ̀rọ̀ gùn ni. Now ẹ jẹ́ ká lo kákó mẹ́tẹ̀ẹ̀ta ìpapọ̀. Mo mọ̀ pé ó máa yé wa. A nílò láti tún kálẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan mọ́. Ṣùgbọ́n màá fún wa ní àpẹẹrẹ rẹ̀. Ṣé ẹ mọ̀ pé nígbà tá à ń lo alif fatiha a sọ pé alif fatiha alif kasra i alif doma u kí ló jẹ́ a i o. Ìgbà tá a lo bá a sọ pé bá fatiha bá
bá kẹsìrọ̀ bí bá dòmọ̀ bù bá bí bù bá bí bù bá bí bù. Now ṣe àwọn pé short vowel àwọn eléyìí jẹ́ la fi ń pè wọ́n ní bá bí bù. Ẹ mọ́ gbàgbé pé fatia kẹsìrọ̀ dómà ara short vowel ni wọ́n. Fatia ọmọdún a kẹsìrọ̀ ọmọdún e dómà ọmọdún u. Now ṣùgbọ́n fatia tẹ́yìn òun ọmọdún an kẹsìrọ̀ tẹ́yìn yóò ọmọdún in dómà tẹ́yìn yóò ọmọdún un. Eléyìí an in un naam ṣàrí pé eléyìí un eléyìí in eléyìí yóò máa dún an àgbẹ̀ a ní níbi báyìí ó ti di an níbi báyìí èyí pé eléyìí i ní eléyìí ti di in níbi báyìí ní ibi báyìí eléyìí tó jẹ́ u ó ti di un. So tẹ bá fẹ́ pè mọ́ nǹkan un yẹn gbọ́dọ̀ máa dún níbẹ̀. Naam alif fatia a wá sọ pé alif fatia tẹ ní an alif kẹsìrọ̀ tẹ ní in alif dòmọ̀ tẹ ní un. Kí ló máa fún wa? Kí ni àwọn ọ̀rọ̀ tó ń jáde last nítorí bá ti come out last lẹ́nu wa òun ló máa jẹ́ answer rẹ̀. Naam ele máa jẹ́ an ele máa jẹ́ kí ni in ele máa jẹ́ kí ni un. ṣe rí pé bá bí bù òní eléyìí bá fatia bá kẹsàn-án bí bá dọmọ bù bá bí bù. Naam ẹ jẹ́ ká wá lo fatia tẹ̀ lára wọn ká wò bó ṣe máa sound. Bá fatia tẹ̀ ní ban bá kẹsàn-án tẹ̀ ní bin bá dòmọ̀ tẹ̀ ní bun ban bin bun ban bin bun ban bin bun. Ẹ jẹ́ ká lọ sórí tá fatia tẹ̀ ní tan tá kẹsìrọ̀ tẹ̀ ní tin tá dòmọ̀ tẹ̀ ní tun. Kí ló máa jẹ́ o? Tan tin tun. Ṣàtìrì báyẹn. Náà ẹ jẹ́ ká wọlé sáà fatia tẹ̀ ní than sáà fatia tẹ̀ ní than sáà kẹsìrọ̀ tẹ̀ ní thin sáà dòmọ̀ tẹ̀ ní thun than thin thun òní ṣàpè sáà ni than awakọ̀ ni than thin thun. Ẹ mọ̀ kó bá jẹ́ wípé fatia kẹsìrọ̀ ló dómọ̀ ló wà lórí sá yẹn lẹ́sà ṣe mẹ́jẹ́ ká pẹ̀lú rẹ káwá fi lè ṣe sá fatia sá fatia sá kẹsìrọ̀ sí sá dómọ̀ sù kí ló máa jẹ́ sá ṣẹ́ntìrì bẹ́ẹ̀ but níbi báyìí nítorí pé ó ti di
ẹni yẹn gbọ́dọ̀ jáde ńbẹ̀ ẹni gbọ́dọ̀ máa wà nípa gbogbo tẹ́ bá kọ fin fún ẹrẹ́lẹ̀ ban tó fi ẹ kó jẹ́ ordinary ba be bu but níbi àwọn ti di ban because long vowel ni vowel tó gùn ni than fin thun náà masha Allah náà. Kò lè rárá mo fẹ́ mọ̀mọ́ mo mọ́ kí n mú mọ́ra wọn fún wa. Naam. Ẹ jẹ́ ká lọ sórí eléyìí. Jim Fatihateni Jan Jim Kasrateni Jin Jim Dumateni Jun kí ló máa jẹ́ o Jan Jin Jun Jan Jin Jun ẹ jẹ́ ká lọ sórí ha Fatihateni Han ha Kasrateni Hin ha Dumateni Hun ó máa jẹ́ kí ni han hin hun náà ó yé wa bẹ́ẹ̀. Now kha Fatihateni Khan Kha Kasrateni Khin Kha Dumateni Khun Khan Khin Khun نعم ما شاء الله. فلا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما من المكذبين الضالين ونزل من حميم وتسلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم وأما كان من أصحاب اليمين وسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين ونزل من حميم وتسلية جحيم إن هذا لهو حق اليقين واليقين فسبح باسم ربك العظيم. ما شاء الله. àti ṣe kha qin kun khan khin khun naam dal
dal fathatini dan, dal kasratini din, dal domatini dun, dan, din, dun. Ṣé a mọ̀ pé nígbà tí a lo fatia níbẹ̀ yóò jẹ́ dà, ìgbà tá a lo kẹsùrọ̀ ńbẹ̀ kí ló di? Ó di dì. Ìgbà tó di jọmọ a lò ní dù, but nítorí pé fatiatain kẹsùrọ̀tain domatain la lò ńbẹ̀ a wá fi n sí lẹ́yìn dan, din, dun. So ẹni kó simple. Now ذال فتاتين ذان، ذال كسرتين ذين، ذال دمتين ذن، 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 ذن. G ló wà níbí báyìí o, GHIAN òun ló wà níbí báyìí. Naam, ra fathatini ran, ra kasratini ran, ra domatini run, ran, rin, run, run, rin, run, run, rin, run. Naam, mo pé kò ní dé ká tún waste time ara mọ́. Lẹ́yìn rọ̀ ó kù zain, zain fathatini zan, zain kasratini zin, zain domatini zun, zan, zin, zun. Sin fathatini san, sin kasratini sin, sin domatini sun, san, sin, sun. Shin fathatini shan, shin kasratini shin, shin domatini shun, shan, shin, shun. Sod fathatini son, sod kasratini sin, sod domatini sun, son, sin, sun. Dot fathatini don, dot kasratini din, dot domatini dun, don, din, dun. To fathatini ton, to kasratini tin, to domatini tun, ton, tin, tun. Zo fathatini zon, zo kasratini zin, zo domatini zun, zon, zin, zun. Ain fathatini an, ain kasratini in, ain domatini on, an, in, on. Gain fathatini gon, gain kasratini gin, gain domatini gun, gon, lin, gun. Fa fathatini fa, fa kasratini fin, fa domatini fun, fan, fin, fun. Qaf fathatini qan, qaf kasratini qin, qaf domatini qun, qan, qin, qun. Qaf fathatini qan, qaf kasratini qin, qaf domatini qun, qan, qin, qun. Lam fathatini lan, lam kasratini lin, lam domatini lun, lan, lin, lun. Mim fathatini man, mim kasratini mim, mim domatini mum, man, mim, mun. Nun fathatini nan, nun kasratini nin, nun domatini nun, nan, nin, nun. Waw fathatini wan, waw kasratini win, wa domatini wun, wan, win, wun. Haw fathatini han, haw kasratini hin, haw domatini hun, han, hin, hun. Yaw fathatini yan, yaw kasratini yin, yaw domatini yun, yan, yin, yun. Masha Allah. Ibi tá a kàlẹ́ yẹn, ibẹ̀ náà la máa dúró sí lónìí. Ṣùgbọ́n mo fẹ́ ká lọ practice ẹ̀
bóyá alifati a alikẹsọ yìí alidomawu a e o alifata tini an alikẹsọ tini in alidoma tini on an in on ẹ ti ká lọ kà á ká há wọn sórí ká lè dá wọn mọ̀. Next week lára àwọn kan tí a tún máa ṣe díẹ̀ eléyìí bóyá Monday àti Tuesday, Wednesday àti Thursday a máa kọ́ra wa bí wọ́n ti máa join ọ̀rọ̀ papọ̀. Ṣé rí ẹni tó bá fẹ́ really serious pẹ̀lú ilé kéwì wọ́n gbọ́dọ̀ máa wá déédéé, tàbí tí wọ́n bá wá déédéé kí wọ́n lọ máa wò ní orí YouTube tàbí kẹ́ wò lórí Facebook account wọn bí báyìí. Tẹ́ bá ti search fún Worldwide Prayer Family lórí YouTube ẹ rí gbogbo classes eléyìí tá à ń ṣe lọ́wọ́ yìí. Tá a bá ti parí báyìí ó ní ẹlẹ́ẹ̀kẹjọ classes tá a máa ti ṣe. Ẹ bọ́ sórí YouTube kẹ́ lọ subscribe fún sórí channels yẹn, tí n bá ti post nǹkan kan síbẹ̀ ẹ̀yin náà rí. Tẹ́ bá wá ní any comment ẹ lè contact mi, Ọlọ́run yóò gbà fún wa. Mo kí gbogbo wa lágbára Ọlọ́run yóò ṣọ́ wa. Bákan náà a bẹ̀rẹ̀ sí ní há àwọn àyà kan sórí the last 10 chapters of the Quran láti lè máa lò láti lè máa fi kírun, masha Allah. Àti wípé oríṣiríṣi àwọn nǹkan kan wà náà tí mo fẹ́ máa kọ́ wa lórí báwo la ṣe ń ṣàlùwàlá, báwo la ṣe ń pèrun, báwo la ṣe ń kírun. Gbogbo àwọn nǹkan yẹn náà ẹ máa rí wọn lórí YouTube. Orí YouTube ni mi ní kọ́ yín níbí báyìí, orí YouTube láti máa kọ́ra wa. So ẹ̀yin lẹ́ lọ́ máa lọ bẹ̀ ẹ lọ́ máa wò, ẹ ṣáà ti subscribe, ẹ kílíkì subscribe kẹ́lẹ̀ kílíkì kí ní bí aago tó wà ń bẹ̀ kẹ́lẹ̀ share rẹ̀ sórí wọ́ọ̀dù yín kẹ́lòmíì náà lè bá a jẹ́ àǹfààní ẹ̀ kí Ọlọ́run kó gbà fún wa. Mo kí wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ma'assalam. Bismillahirrahmanirrahim. Idha waqa'atil waqi'a laysa liwaqi'atiha kazimatun khafidatun rafi'ah. Idha وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل